Orúkọ mi ni Akínàgbé Tèmítọ́pẹ́ Festus. Mo jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ akẹ́kọ̀ọ́ gboyè ti ẹ̀kọ́ ìgbáradì ní ìmúṣẹ ti àyànmọ́. Ipa tí ẹ̀kọ́ yìí tó kó nínú ayé mi ni wípé ó fún mi ní òye láti mọ bí ọkàn mi ṣe ní ṣe pẹ̀lú gbogbo nǹkan tí mo fẹ́ ṣe ní ayé. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ a gbàgbọ́ nípa agbára wa, a gbàgbọ́ nínú pé tá bá ṣe lè tá tó méjì tá tó mọ́ mẹ́ta yóò fún wa ní márùn-ún. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nínú ẹ̀ láti mú ìmúṣẹ àyànmọ́ ó jù bẹ́ẹ̀ lọ. Ọkàn tó dára ẹ̀ gbọ́dọ̀ kọ́ níná sí ọ̀rọ̀ Ọlọ́run láti lè ṣe ìfẹ́ Ọlọ́run, láti lè rìn ní sísẹ̀ǹtẹ̀lé, láti mú àyànmọ́ ṣẹ. Ìyẹn ní àkọ́kọ́. Ní ẹ̀kejì, ní àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn ní àyíká mi. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí a ṣe dàgbà ni pé tí ẹnìkan bá ṣe nǹkan fún ọ, tó bá ṣe wọ́n fún ọ, wọ́n náà kò mọ̀ padà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ̀kọ́ yìí ó jẹ́ kíyàn ní ọkàn tó ń gbé ní àlàáfíà pẹ̀lú àwọn ènìyàn lè tó bẹ̀rẹ̀ láti inú ìdílé mi lọ. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí mo ti ẹ̀rẹ̀ gbé ìyàwó, àwọn nǹkan kéékèèké tí ò tó ọ̀rọ̀ ni ó sáà di ìjà ni ó di wàhálà. Ṣùgbọ́n nígbà tá à ń dàgbà tí a dẹ̀ ń gbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run tó ń yé wa sí, ó jẹ́ ká mọ̀ wípé a gbọ́dọ̀ gbé ní àlàáfíà. Inú àlàáfíà òun ni ìtẹ̀síwájú, òun ló ṣe lè wà tí ayé yẹn tó sì lè jẹ́ ìbùkún fún ọmọlàkejì, tó sì lè jẹ́ tí ó mú ògo wá fún Ọlọ́run. Nínú ìdílé mi ó ràn mí lọ́wọ́ láti gbégbé ayé àlàáfíà àti láti lè ní ìfọwọ́sowọ́pọ̀ tó gún mọ́, pàápàá jùlọ pẹ̀lú ìyàwó mi, láti lè jẹ́ kí a lè mú ète Ọlọ́run ṣẹ papọ̀. Nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé ẹ máa lépa àlàáfíà pẹ̀lú èèyàn gbogbo, ní láìsí èyí ni kò sẹ́ni tí ó rí Ọlọ́run. Ẹni tó bá lálàáfíà nínú ilé rẹ̀, òun ló lè sọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́, òun ló lè sọ̀rọ̀ láti máa wá ire àwọn tó kù. Rí pé wọ́n ní ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Mo ń fi àsìkò yìí mo fi ń pe àwọn ènìyàn, pàápàá jùlọ ní ọ̀dọ́. Wọ́n ní ìgbà ara là ń búra. Àsìkò yìí gangan òun ló pé jù. Bóyá a rí ọkùnrin tí ò tí ì níyàwó, obìnrin tí ò tí ì lọ́kọ, tó kó lè mọ ibi tí èèyàn máa ń fi ẹsẹ̀ lé ní ayé láti lè ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run, láti wá ní òye kíkún nípa Ọlọ́run àti láti wá ní òye kíkún nípa àyànmọ́ èyí tí wọ́n gbé wá sáyé gangan, àti láti lè ṣe ìrìn àjò ayé yìí. Kò ṣeé dárìn pẹ̀lú ọgbọ́n ènìyàn, ọgbọ́n Ọlọ́run ni a fi máa ń rìnrìn àjò àyànmọ́. Ẹ̀kọ́ yìí sì jẹ́ ibi tí ó jẹ́ ibi tó dára jù lọ láti lè jẹ́ kéèyàn mọ ọ̀nà àyànmọ́ àti láti mú ìránṣẹ́ nínú ayé. Inú mi yóò dùn púpọ̀ tí a bá lè fi orúkọ sílẹ̀ lọ́gbọ̀n láti wá jẹ àǹfààní èyí tí àwa náà láti rí jẹ́nu Kristi nípa kíkọ́ ẹ̀kọ́ ní ti ìgbáradì fún ìmúṣẹ àyànmọ́. Ẹ ṣé púpọ̀. Ìwọ náà wá darapọ̀ mọ́ wa. Èyìn òkè ń gbókèrè máa dùn ọbẹ̀ nínú ìtọ́wò ni. Máa bọ̀ báyìí, má fàsìkò dọ́là, má jẹ́ kí ohunkóhun kó dí ẹ lọ́wọ́. Torí ọ̀rọ̀ ìrìn àjò àyànmọ́ béèyàn ọ̀bá rí sí tí kú bá ẹ pa, bólúwa rẹ̀ bá dáa jù dáadáa lọ, inú náà lolúwa ẹ ó yọrí sí o. Ọlọ́run ní jẹ́ èèyàn jẹ́ pín ẹ.